èèyàn mi mẹ́wàá ṣẹlẹ̀ lórí social media yìí o. Ṣé ti rí interview mọ̀mọ́ àti ìbílẹ̀ mo máa ṣe ń rí màní. Mẹ́wàá ṣẹlẹ̀ lórí social media yìí ẹ̀yìn èèyàn. Ṣé ni mọ̀mọ́ lọ accuse ìbílẹ̀ pé ìbílẹ̀ ló rán Dorcas sóhun. Ọlọ́run ìbílẹ̀, God bless you níbikíbi tó bá wà. In fact, God will continue to ṣe kíni to bless you. Ọmọ ọgbọ́n wọ́n pèèyàn ní ìbílẹ̀, mọ̀mọ́ tí ò rí nǹkan kan fi ilé ayé ẹ̀ ṣe àfi kó máa brag lórí ògo ológo. Èmi mo mú ẹ wá sórí social media, èmi náà ní sì mú ọ wálẹ̀, èmi mọ́mọ́ ẹ̀ lè mú wálẹ̀, ẹ̀yin lẹ gbé sókè, ẹ lẹ mú wá sórí social media. Ṣé kò lo social media tẹ́lẹ̀ ni? Ẹ ṣe advert tẹ́lẹ̀ yín lẹ mú yàn wá sórí social media, kó tálẹ̀ kó tó di pé dọ́dọ̀ yín ẹ kó ṣì kẹ park well. Ẹ̀yin tẹ́ ẹ gbádùn, ṣé òun ló ràn yín kẹ lọ torí bomi gbóná níwájú Dorcas? Question number 1. Ṣé òun ló ràn yín ọ̀sán kan òru kan? Ṣèbí ọ̀rọ̀ àlùjọ, ọ̀rọ̀ ẹ̀yin àti ọ̀rọ̀ amẹ̀bọ ló fàjà láàrin ẹ̀yin àti Dorcas. Ṣèbí bíbá ìlà wà, what has ìbílẹ̀ got to do with anything? Tó jẹ́ pé ọ̀rọ̀ yín ló lọ fàjà, ẹ̀yin lẹ lọ fàjà láti ọ̀dọ̀ Dorcas, kò kúkú bá yín sọ̀rọ̀, kò bá yín ṣe anything. Ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ sí ní ṣépè fún. Gbogbo ìgbà tẹ́ ẹ lọ fa wàhálà pẹ̀lú ẹ̀yẹn, kí ni ti ìbílẹ̀? Ṣé ìbílẹ̀ bá yín dá sí tẹ́ sọ pé ìbílẹ̀ like fracas? Mo like bọ̀bọ̀ yẹn bó ṣe ń dá yín lóhùn. Ó ní màmá, ó ní ẹ̀yin gan mi kì í wò yín because the man is busy. Ó ní mi kì í wò yín tábà sọ pé mo fẹ́ rí anybody lórí Facebook. Ó lóun ò mọ anybody, òun ò rí anybody kó pè é ni. Ẹni yẹn wá béèrè, ṣé rí ibi tí ọlọ́gbọ́n táwọn èèyàn ti gbọ́n ju mọ̀mọ́ lọ nìyẹn. Vendor yẹn wá béèrè pé tí bá lọ wọnú inbox Dorcas sí, tó bá lọ screenshot tó gbé jáde, kí lẹ máa sọ? Ó ní I don't talk to her, I did not know anything. Ẹ̀dẹ̀ ń sọ pé wọ́n fi yín bú. Dorcas ò fi yín bú. Kí ni Dorcas fẹ́ fi ẹ̀yin àti ìbílẹ̀ bú? Dorcas fún ara ẹ̀ ń gbá odó wọn yín lórí confam ni, kò ní ìdí ìbílẹ̀. In fact, okay, mọ̀mọ́ jẹ́ kí n sọ kíní kan fún yín. Tí Dorcas bá drop ìbílẹ̀ lẹ́ni, ẹ sì máa jẹ̀yà lọ́wọ́ Dorcas in case tẹ́ ẹ bá understand the concept yẹn. The concept is ẹ máa jẹ̀yà gbé, ẹ máa jẹ̀yà kú. Ẹ wo bí bọ̀bọ̀ yẹn ṣe ń pe àdàbí lé yín lórí. Ẹ wo bí bọ̀bọ̀ yẹn wọ́n tún ti fi ń kún bipolar tó ń ṣe yín. Wọ́n tún ti ń kún bipolar. Ọmọ yẹn tún ṣépè fún yín pé gbogbo nǹkan tẹ́ bá fẹ́ sọ ẹ lọ sọ. Ó ní àdàbí tó bá jẹ́ pé òun ṣe bẹ́ẹ̀ ni. Ẹ̀yin abíapá, ẹ̀yin tó jẹ́ pé ẹ̀rọ ọmọ gidi tọ́. Tó bá yẹ pé àwọn ọmọ yín ṣe rere nínú ayé, ẹ máa rò ó pé fẹ́ mú yàn kan wálẹ̀. Kí ni ìbílẹ̀ ṣe ń bí báyìí? Kò bú yín. Nǹkan tó sọ pé mọ̀mọ́ yín schizophrenia ló ń wọ́rí ẹ̀, ó yẹ kẹ́ ẹ mú lọ hospital kan lọ wò sàn. Ìbílẹ̀ ò bú yín, kò tán ṣáàtì, ẹ ló gbádùn fracas jáde pé kí ló ń ṣe nu fracas? Ṣé ìbílẹ̀ tún ọlọ́run? Mọ̀mọ́ it is sick o. Mọ̀mọ́, there is life outside of Facebook. Understand there is life outside of Facebook. Ìbílẹ̀ did not do anything. You want Ìbílẹ̀ to disclaim somebody he is not even talking to. Ó ní ẹ fílẹ̀, ó ní bó ṣe máa ń wo life wọn nìyẹn pé okay, èèyàn báyìí sọ nǹkan báyìí pa mí. Ó ní màá fi, ó ní ẹ̀yin gan, ó lóun gan fi yín lẹ̀ ni. Wípé tó bá ti sọ̀rọ̀ tó bá dẹ̀ ti sùn yín ẹ máa kúrò lórí ọ̀rọ̀. Ẹ wo bí bọ̀bọ̀ yẹn ṣe ń wọ̀ṣì yín mọ̀mọ́. Ẹ wo bó ṣe ń wọ̀ ìgbà tó jẹ́ pé àgbà yín ò dálẹ̀, àgbà tí yín ò tó lé, àgbà tí yín kó máa ba nǹkan jẹ́ ni. Ẹ wo bí ìbílẹ̀ bó ṣe ń fojú yín ráre lórí interview mi. Ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ sí yín. In case you did not understand, he gave you the peace of his mind. Why should I get involved when you are fighting with somebody? Kí ni tèmi? He's not a speaker, he's not a blogger, he has never interfered in between the two of you before. Ó ní ẹ̀yin gan lẹ pè mí wípé wọ́n hold Dorcas síbí kan toyún. Wípé òun ò mọ̀, ó lóorun lòun pé ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ sunkún jẹ́. Mọ̀mọ́, ayé ti bàjẹ́. Ó ní ṣe lẹ̀ ń pretend bí pé ẹ fẹ́ sunkún jọ́ tẹ́ pè mí pé wọ́n ti mú Dorcas sílẹ̀ o. Wípé òun dẹ̀ wò pé òótọ́ dẹ̀ ni o, kóun ṣe abiyamọ o, torí mọ̀mọ́ ń ké lórí fóònù. Òun dẹ̀ pé Múyìwá Adéjọbí, òun dẹ̀ pé gbogbo èèyàn tó ń mọ̀ wípé ọmọ wọn kan wà kíní kan. Ó ní lẹ́yìn yẹn kò sí nǹkan kan. Ó ní lẹ́yìn yẹn kò sí nǹkan kan. Ó ní òun ò mọ anything nípa ẹ̀ náà. Ẹ máa wo mọ̀mọ́, òun ló máa pe kíní kan kó wá jà, òun ló máa tún máa pe kíní kó wá mu. Ẹ wo mọ̀mọ́ bá Ìyábọ̀ jà wípé ìgbà tó ń gbé Ọlábánjí Farms tó kidnap Ọlábánjí pé Ìyábọ̀ sọ pé òun èèyàn tó ń jẹ́ bẹ́ẹ̀ kò dá sí. Mọ̀mọ́ dẹ̀ ń bá ìbílẹ̀ jà sí pé ìgbà tí Dorcas wà níbi tó wà wípé òun pé ìbílẹ̀ kò dá sí. Which way mọ̀mọ́, which way? We are confused. Èwo gogogogo, where are you standing? You literally don't have to do anything. Mama will just say to you, either you help her, you don't help her, you were good to her, you are not good to her. She will just hate you for no reason. That is one thing about this woman. She doesn't even understand the kind of life she's living. She's confused.
òun fún ara ẹ̀ ló lọ forí jálé agbọ́n lọ́dọ̀ àwọn Odo Nation, wọ́n dẹ̀ ń kó pankẹ́rẹ́ bò, wọ́n dẹ̀ ń drag ìbílẹ̀ pé ìbílẹ̀ ló rán Dorcas. That interview sweet, that interview sweet, ó tún expose yín sí ni. Ọmọ yẹn tún ṣépè fún yín, ó tún lu àdàbí wípé ẹ̀yin kan tẹ́ bá fẹ́ sọ ní kẹ́ máa sọ, pé kò sẹ́nibọ́dì tó máa fàjà láàrin ẹ̀yin méjèèjì, pé ẹ lọ́ máa ṣe nǹkan tẹ́ bá fẹ́ ṣe, pé òun ò advertise mọ́ ẹ fòun lẹ̀, kí ló kàn pẹ̀lú ẹ̀ ń báyọ̀ kan jà, kí ló dé tóun máa ṣe disclaimer fẹ́yàn tí òun ò sanwó fún. Dorcas has said it categorically. Ọmọ yẹn tún sọ fún mọ̀mọ́ pé ó mọ̀ọ́mọ̀ fi ọ̀rọ̀ mi ó fi ń pull legs yín ni, torí pé ó ti mọ̀ pé kinní yẹn ń dùn yín. That is it. In fact, Dorcas did not even initially know that bóun ṣe advertise ìbílẹ̀ has a kinní is rubbing off hard on you like this, tó fi jẹ́ pé for the past 4 months orí advertise ìbílẹ̀ yìí náà láṣọ. She did not know. Ẹ̀yin lẹ jẹ́ kí Dorcas mọ̀ pé advert ìbílẹ̀ tó ń ṣe yẹn ó ń dùn yín, òun kò mọ̀. Nǹkan tó bá dẹ̀ ti ń dùnyàn lèèyàn máa mú dání. Ṣé rí bó ti mú kinní dání, tó bá yẹ pé ẹlẹ́pọ̀n báyìí máa ní ó ti kówó rópọ̀ yín dání. Nǹkan tó bá ti dùnyàn lèèyàn máa mú dání. Ó mọ̀ pé kinní yẹn dùn yín, torí ẹ̀ ló ṣe mú dání. Dorcas yóò dá fún ọ. Mọ̀mọ́ máa ké kú ni. Bọ̀bọ́ yẹn tún sọ pé ilé kan, ṣé rí ìwé bá ọmọ ọ̀tá ní ìbílẹ̀ sọ pé mọ̀mọ́ àwa la máa sìn yín. Wọ́n ló ti tó, ó ní ẹ wá máa lọ ilé ìtẹ́ ṣe ilé ayé tó, ẹ̀sìn tẹ́ ṣe ilé ayé, ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tí ìbílẹ̀ yẹn ń jù. Ojú tún ti dìyà yín. Ẹ wo àwọn òògùn ọ̀rọ̀ tí bọ̀bọ́ yẹn lọ ń jù náà rọ̀, because ẹ ti sún dógèrè. Ẹ ti sún ọmọkùnrin dógèrè. Kí ló ṣe fún yín? Kò ṣe nǹkan kan. Lẹ́jọ́kòó tẹ sọ pé èèyàn tó pa, ó send evidence bí tó ti ń dún bó èèyàn sí yín. Ọmọ tí ò ṣe nǹkan kan fún yín, tí ò bá yín jà, tí ò pe Dorcas. Ṣé tó bá yẹ pé ìbílẹ̀, ẹni sùúrù mọ̀mọ́, ibi tẹ́ ẹ̀ ti lọ́pọlọ ni. Ọjọ́ tí ìbílẹ̀ sọ pé òun ò ní phone number Dorcas, báwo ni o ṣe fẹ́ communicate pẹ̀lú ẹ̀? Ọjọ́ tí ìbílẹ̀, ẹ jẹ́ kí n sọ how this thing can be dangerous for you, torí kò tí ì sí nǹkan kan sí òun lẹ fẹ́ para yín. Ọjọ́ tí ìbílẹ̀ bá gbé fóònù láti pe Dorcas, ọjọ́ yẹn náà, you will want to listen to Dorcas side of the story, mọ̀mọ́, and you will not like it. Ṣé mọ̀ pé sì tó ń sọ pé ẹ fi mí lẹ̀, mi ò bá yín ṣe fracas, mi mọ̀ bóyá ọ̀kan polówó mi ò rí anybody, ó ní mi ìwó show anybody tábà sọ, ó ní show ti yín gan, ó ní mi kì í wò mọ̀mọ́, ó ní show yín, ó lóun ò kì í wò. Ọjọ́ tí ìbílẹ̀ bá bẹ̀rẹ̀ sí ń gbé call, ọjọ́ yẹn náà ẹ máa tún sunkún wá síta ni. Wọ́n ti ń sọ̀rọ̀ lẹ́yìn, ó lóun ò bá sọ̀rọ̀ rí. Ó lóun ò bá sọ̀rọ̀ rí. Wọ́n ti ń sọ̀rọ̀ lẹ́yìn, wọ́n ti ń pè lẹ́yìn, ẹ̀yin náà lẹ́ máa sunkún ta pé wọ́n pera wọn lẹ́yìn. Ọmọkùnrin yìí stay on his lane, ọjà ẹ̀ ló ń tà, kò bá yín ṣe anything. Ìgbà tẹ́ mọ́ gbàgbára yín ò lè kà Dorcas kiri lọ drag ẹ̀ fún. Ṣé ẹ mọ̀ ni wípé gbogbo nǹkan tó bá máa dùn yín ló máa fi hit yín? Ẹ̀yin lẹ jẹ́ ká mọ̀ lórí social media pé advert ìbílẹ̀ yẹn ń dùn. Ọlọ́run, ìbílẹ̀ mo máa advertise ẹ̀, màá dẹ̀ tún máa bú mọ̀mọ́. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin lẹ jẹ́ ká mọ̀, ẹ̀yin lẹ fi weapon nǹkan tó máa ṣe kíni, tó máa hurt yín, ẹ̀yin lẹ fi lé àwọn èèyàn lọ́wọ́. Initially people don't know. Even Dorcas herself, she's just doing gbogbo wa kan advertise ìbílẹ̀ ni pé kí Lizzy má bà tìbílẹ̀ jẹ́. It has nothing to do with you. You shouldn't have even said that, because by now ó possible pé kí Dorcas tẹ̀ ti kúrò lórí ìtọ̀rọ̀ ìbílẹ̀ pé kò sí nǹkan tó ń fẹ́ fi ṣe. But the moment you give your weapon to your enemy, mọ̀mọ́, ọjọ́ yẹn lẹ ti kan àbùkù. Ọjọ́ yẹn lẹ ti ṣe kíni ni Dorcas ti defeat yín easily. You gave your own weapon to your enemy. Níbi tá ti ń ṣe tọ́tọ́tọ́tọ́tọ́tọ́tọ́, ṣé ọ̀rọ̀ àlùjọ tẹ́ ń gbé bọ̀, báwo lọ̀rọ̀ àlùjọ ṣe change sọ̀rọ̀ ìbílẹ̀? Kìbẹ́ sọ pé gbogbo nǹkan tó ṣe láàrin òun àtàlùjọ lẹ máa wá tú pé ní voice note àti gbogbo ẹ̀. Báwo wá lọ̀rọ̀ àlùjọ ṣe change sọ̀rọ̀ ìbílẹ̀? Ó ní kẹ́ ẹ fi Dorcas sílẹ̀, ó ní ẹ fi ilẹ̀ kó máa polówó òun. Ó lóun ò fún ní kọ́bọ̀, ó wù ló ń polówó òun. Why do you want him to do disclaimer? He's not going to do it, mama. You are always used to having your ways. He's not going to do it. Even if he did not do that disclaimer, you are not supposed to come out and come and destroy his life. Kò yẹ kẹ́ jáde kẹ́ wá máa ba ayé ẹ̀ jẹ́. Ó yẹ kẹ́ ṣe kí ni? Kẹ́ pọ̀ sókè rajà ni. Kẹ́ yẹra fún. Tó bá tẹ̀lé pé èèyàn ló máa gbà. Bọ̀ ẹ tún wá jáde ẹ fẹ́ ba ayé ẹ̀ jẹ́ torí pé ẹ wò ó. Even gan kí ìbílẹ̀ máa gbọ́. Ọjọ́ tó bá ti ṣe disclaimer yẹn, a máa gbé fídíò ẹ̀ àti fídíò wa àti ọjà ẹ sẹ́gbẹ̀ẹ́ ara báyìí, a dẹ̀ máa fi bú mọ̀mọ́. Ẹ máa jẹgba kú ni. Ẹ gbàgbé, ẹ máa jẹgba. Ṣé rí, ó ń ṣọ̀kì yín pé báwo mọ̀mọ́, you never see anything. Ṣé gbọ́ kẹ́ manage, you never see the same thing tẹ́ ń ṣe sí àwọn èèyàn náà ṣe sí yín tẹ́ ẹ̀ lè rárá gbà yìí. Àbí kí n ṣe bẹ́yìn náà ṣe sáwọn èèyàn nìyẹn.
the same thing bẹ́ẹ̀ ṣe ń ṣe sáwọn èèyàn náà ń ṣe sẹ́yìn sí tẹ́ ẹ̀ lè gbá yìí àwọn tẹ́ wá ń ṣe sí gbà yẹn báwo lẹ ṣe rò wọ́n ṣe ń tèkì what you dish is what you take ní ọ̀rọ̀ kámàlì ayé. You are so bad and so evil to a lot of people. Ibile did not join this, did not put mouth. Ibile's name has literally never come out of anybody's mouth except you. Olombo, ogbe advert síbẹ̀. Okay, mama, kò sí anybody tí ò lè gbé advert síbẹ̀. Kò sí anybody. Ṣebí advert ló gbé síbẹ̀. Wọn ò dẹ̀ sanwó advert fún. So báwo nìyẹn ṣe ń affect yín? Báwo ló ṣe ń affect? Àbí ẹjọ́ bá mi kó advert ìbílẹ̀ wá gan-an. Mama, ó dàbẹ̀ ni pé ẹnu yín ti fẹ́ kan ẹ bá mi ká kó advert ìbílẹ̀ sí bíbá ẹ̀ka dẹ̀ máa bu yín pé we are no retreat no surrender níṣẹ́ no retreat no ìbílẹ̀ ọ̀nà ìbílẹ̀ a máa gbági odó mọ́ yín lórí ni confam ẹ máa jẹ̀yà kú ni ṣe mọ̀ pé ọmọ yẹn ti sọ pé àwa la máa sin yín ṣe mọ̀ pẹ̀lú gbogbo rádaràdá tẹ kóra yín sí ìṣe ló dàbẹ̀ ni pé ẹ ti gbọ́jọ́ kú ẹ ti mọ̀ pé your days are number ẹ ti gbọ́ lẹ́nu ìbílẹ̀ bẹ̀yẹn kó tó sọ pé àwọn ló máa sin yín because rádaràdá lẹ́ ń ṣe yìí kò mọ́pọlọ wá mọ́ kò make sense at all anymore. èèyàn yẹ kó máa rí yín bí àwòkọ́ṣe gidi ni pẹ̀lú ọjọ́ orí yín yẹn àṣẹ kò tiẹ̀ sọ ọpọlọ ẹ wo bẹ́ẹ̀ ṣe ń bọ́ ọmọ kékeré bẹ́ẹ̀ ṣe ń bá ń dìjàjú èmi mo kọ́kọ́ ní it is my own lágbàlagbà ẹ wo bẹ́ẹ̀ ṣe ṣe lágbàlágbà wọ́n wá ti ń kéde èkú yín pé àyíkú ló kù lẹ́yìn eléyìí o kò sí anybody tó fẹ́ bá yín ṣe mọ́ gbogbo ẹni ẹ gbádùn àti ilẹ̀ mọ̀kúta ilẹ̀ wo ló wá kò sí mọ̀mọ́ ilẹ̀ wo náà gbé wá ṣó wà ní kò sí gbogbo èèyàn ti ṣe kí ni wọ́n ti kánlẹ̀ àwọn tó kù wọ́n dúró kí advert wọn kó expire kan kánlẹ̀ ni torí olórí burúkú aláyé bàjẹ́ ni èèyàn títí ẹ ti bàjẹ́ tó wẹ́ ní kúnra ni ẹ̀yin sọ pé ẹ ti nílé kẹ́ tó mọ̀ bílẹ̀ tó bá yẹ pé ẹ ti nílé lóòótọ́ mọ̀mọ́ ṣe máa rò ó pé kírú ìbílẹ̀ yẹn kó jábọ́ mọ̀mọ́ tẹ bá ti lọ àwa máa gbàgbà kẹ́tẹ̀ tó kú gan ẹ̀jẹ̀ àtètè ọlọ́run mo máa jáàkì ìbílẹ̀ nǹkan èmi gan fẹ́ gbà lọ́wọ́ Dorcas bẹ́ẹ̀ ni kẹ́ tẹ bá fẹ́ kú ìyẹn ló bá wà pa yín kú lórí social media bẹ́ẹ̀ ni a máa wá ajáàkì ẹ̀ gan tó jẹ́ pé ẹ máa kú ìyẹn ló máa tètè pa yín lórí social media ṣe wéè wọ́ọ̀rì jù ṣe gbádùn ṣá ṣe gbádùn ìgbà tẹ́ mọ̀ pé ẹ lè jàjà kí ló dé tẹ lọ dájà lẹ̀ ìgbà tẹ́ mọ̀ pé ẹ lè jàjà ojú ogun lélẹ̀ nǹkan tó bá ara yín níjà wá àbí bẹ́ẹ̀ ni àbí ara ìjà lẹ́yìn wà báwo lẹ ṣe máa ń sọ tẹ́ bá ti mọ̀ pé ẹ lè ṣe nǹkan ẹ bá kúrò lórí ẹ bá má lọ dá wàhálà lẹ̀ ẹ̀yin lẹ́yìn bọ̀bọ̀ yẹn tún sọ ìyẹn ìbílẹ̀ wọ́n sọ pé ẹ̀yin lẹ dá mi sí ọ̀rọ̀ igan mi mọ́ ẹni náà ó ní ẹ̀yin gan lẹ pè mí sínú ọ̀rọ̀ ẹ̀yin lẹ mú mi sínú fracas látijọ́ tí Lizzy àti ìbílẹ̀ ti jà ẹ̀yin lẹ drag ìbílẹ̀ wọnú ọ̀rọ̀ fracas ìbílẹ̀ is not a fracas person ní ti Dorcas náà kò sí nǹkan kan tó kan ìbílẹ̀ ẹni ẹ̀ wọ́n bu yín wọ́n gbé advert ẹ̀ sí kó lọ sọ fẹ́ni ẹ kó yọ kúrò àbó kó tiẹ̀ sọ gan ìgbà yẹn gan la ṣe máa kó advert yẹn tàdé máa mú yín bú tépétépé gbogbo ẹ̀ la máa ṣe fún yín ẹ̀yin tẹ́ ti lose way yìí tẹ́ ti lose memory ni ẹ̀yin àgbà rádaràda àgbà òṣì ìyá àjàrà bùkà àjẹ́ oníkàrà ìsọnù lóòrùn wá jáde kìnìkan ìbílẹ̀ did not know anything about this but you want to paint it about him òun ló rọ́dọ̀ kàṣàṣà o last year 2 years ago ṣé Dorcas sọ̀rọ̀ ẹni àbóbẹ́ ẹja àbóbú ẹ ṣebí wọ́n ló dédé tanná sórí wọ́n dẹ̀ bẹ́ẹ̀ sọná orí ẹ̀ nísìnyí oúnjẹ wa ń sọ pé kinní kan èèyàn báyìí òun wéèyàn tó máa fi ṣe kinní wo nothing can silence Dorcas no retreat no surrender ní lórí social media kò sí bàbá ńlá kú anybody that can silence Dorcas mọ̀mọ́ kò sí ìbílẹ̀ mẹ́tàlá ìbílẹ̀ ò tó bẹ́ẹ̀ kò lè silence àwa gan náà bẹ́ẹ̀ ni kò tiẹ̀ lè silence àwa ṣẹ́ẹ́rí bẹ́ẹ̀ ṣe lọ́n kẹ̀sìn wọ́n wá ń kéde ikú yín ṣẹ́ẹ́rí pé anybody tó wá ti drag yín sìn nǹkan tó máa sọ nìyẹn ẹ máa ṣíwájú wọn lọ ẹ máa ṣíwájú lọ ayé yín ti bàjẹ́ èèyàn tó bá ti fẹ́ kú ló máa ń ṣe bíi tiyín mọ̀mọ́ tí ìsinmi ò ní bá ẹ ṣàfẹ́fẹ́ fi ọjọ́ alẹ́ yín ẹ ṣàfẹ́ fi ráre kí ló ń ṣe yín náà Dorcas ń gbé advert síbẹ̀ ṣé ìbílẹ̀ nìkan ló ń polówó síbẹ̀ ni ṣé ìbílẹ̀ nìkan ló ń advertise síbẹ̀ ni Dorcas ń gbé advert síbẹ̀ ó ń bú òun ṣẹ́yìn ò kì í gbé advert láti búyàn ni tí ẹ fi ọ̀rọ̀ ìbílẹ̀ ẹ fi bú Lizzy pé Lizzy ò ní nǹkan kan ni báyé Lizzy jẹ́ torí pé ẹ fẹ́ talẹ̀ ìbílẹ̀ ni so mama take it with a pinch of salt ìbílẹ̀ goes nowhere in fact àti wá mọ̀ pé òun ló máa dùn yín màá kó Harmony Estate wo o ti rí free advert lọ́wọ́ mi
bẹ́ẹ̀ ni màá máa drag yín, màá máa gbé harmony síbẹ̀, ẹ tún sọ pé òun ló tún rẹ́lẹ́ àti mu wà. Ẹ̀yin tẹ́ ẹ gbádùn, ẹ̀yin tẹ́ ẹ gbádùn ayé, ẹ̀yin tẹ́ ẹ gbádùn ayé. Nǹkan téèyàn bá ní náà ló máa fi jà náà. Kò tiẹ̀ ọmọ yẹn ò tiẹ̀ mọ̀, ṣé mọ̀ pé kíní yẹn yín lẹ dá sílẹ̀? Dorcas ò tiẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ harmony máa bí yín nú. She didn't know anything. She didn't know anything. Torí pé ó ti ń polówó harmony kó tó di pé ẹ bàjá náà ló ṣe continue àti máa polówó ẹ̀, because it will look somehow if you just drop harmony because she's already fighting with you. Ṣé ló máa dàbẹ́ ni pé ọ̀tọ̀ lèèyàn tí mò ń bá jà, ọ̀tọ̀ lèèyàn tó máa. Ṣé rò pé bí àwọn ọmọ ewúrẹ́ ṣe máa ń ṣe bí wèrè yẹn ni? Tó jẹ́ pé ẹ̀yin lẹ̀ ń bá Dorcas jà, gbogbo wọn ló ṣe kí ni iná tó tẹ̀lé yín lẹ́yìn bí ẹran. Tán bẹ̀rẹ̀ sí soríṣiríṣi nǹkan burúkú ń pa Dorcas ò dẹ̀ ṣẹ̀ wọ́n. But Dorcas, out of the goodness of her heart, ó rí pé mo dẹ̀ ti ń polówó ẹ̀gbọ́n ìtẹ́lẹ̀ kó tó di pé jà ṣẹlẹ̀. Okay, jẹ́ a máa polówó ẹ̀ kúkú ní ìdáta bá drop ẹ̀ sí torí pé a ti báyà á jà rábùkájà. You are the only one that came out and been saying ó dú ẹ o, wọ́n fi ń bú ẹ o, but tí ìwọ ló kọ́kọ́ bú náà tó lọ́n ṣépè fọmọ ẹ̀. Wo mọ̀mọ́, you never see anything, you better manage. You never ṣe kíni, you never see anything. Ṣé o ti rí pé even àti hater àti lover àti gbogbo èèyàn ò believe gbogbo nǹkan tó sọ nípa ìbílẹ̀. They see that is a lie. But let me now tell you, since tí ọ̀rọ̀ yẹn ti dùn ẹ́ to this point, tó ti lọ gbé ìbílẹ̀ wá fún interview, mọ̀mọ́, we go dey abuse you, we go dey gbá nǹkan wọn ẹ lórí, àdẹ̀tún máa advertise ìbílẹ̀. Nǹkan tí ìbílẹ̀ bá fẹ́ ṣe sí kó lọ ṣe sí. Àdẹ̀tún máa gbé advert ìbílẹ̀ sí. Ibi tí ìbílẹ̀ bá fẹ́ lọ ni kó lọ. We are not going to stop. Nǹkan tó bá ti gbé sórí page ẹ̀ á máa gbé. Ẹ máa kéku ni. Ẹ máa ṣe kí ni, ẹ máa kéku ni. Ta ló rán yín iṣẹ́? Wọ́n fẹ́ jàgbà, wọ́n jẹ́ yàrá, kí ni wọ́n jàgbà? Kí ni wọ́n jàgbà ǹsìn? Ìwọ kọ́ ló ò ní sinmi kiri. Ìwọ ló gba advert tó ò ní sinmi. Ṣọlá pé fẹ́ ọkọ kò ní sinmi. Sórí, there are some madness traits tó wà lára Ṣọlá pé tó wà lọ́wọ́ lára ìyá. Tẹ́ bá lọ wú kòtò tọ́ sí ìyá Ṣọlá pé sí ẹ máa rí pé kò sí ìyá Ṣọlá pé mẹ́. Mọ̀mọ́ ló wà nù kòtò yẹn. Mọ̀mọ́ ló wà nù kòtò yẹn. Ìwọ ló gba advert, ìwọ ni ò ní sinmi. Ṣọlá pé ló gbọ́kọ, òun náà ni ò ní sinmi. The same trait, ṣé ló dàbẹ́ ni pé mọ̀mọ́ ló bí Ṣọlá pé wọ́n jọ ń ṣe èrè papọ̀ ni. Àwọn olùyà gbogbo, family of olùyàs, wọ́n jọ ń ṣe èrè, wọ́n jọ ń galavant. Ṣẹ́rí gold mi, èmi nìkan mo kọ́kọ́ ní, òun nìkan ló kọ́kọ́ gbèbí lẹ́wà. Ẹ máa gbọ́rọ̀ òpònú lẹ́nu àgbàlagbà, àgbàyà. Òun kankan gbèbí lẹ́wà. Ìwọ ló ralẹ̀ fún àbí ìwọ ló fún lówó tó fi bẹ̀rẹ̀ business Harmony Estate ọ̀dẹ̀. Owó ṣe advert lásán lòun lòun. Facebook gan tó bá advertise gan ò ní sọ pé òun lòun kọ́kọ́ gbé ẹ wá. Ọjọ́ wo ló bẹ̀rẹ̀ social media? So ti lo 50 years nídìí social media ni. Àgbà játijàti. Ẹ jẹ́ kó ra yín kẹ́ kó sì lọ kẹ́ lọ wábi kú sí. Kẹ́ lọ wábi kú sí ẹ̀yin àgbà rádaràda tó ń fọjọ́ alẹ́ yín tó yẹ káwọn èèyàn máa gbé yín bí kò máa gbé yín gẹ́gẹ́gẹ́gẹ́ yẹ kàn ń tẹ́ kiri ni. By now ó yẹ kẹ́ ti ṣíwọ́ ìjà, ó yẹ kó máa gbé yín gẹ́gẹ́gẹ́gẹ́ báyìí ni. Kó máa sọ pé màmá ó yá ibo lẹ fẹ́ lọ, ṣé tí lẹ fẹ́ lọ, ṣé kinní kan lẹ fẹ́ lọ, ẹ má wọrí, a máa ra tíkẹ́ẹ̀tì, a máa dáwọ́, a máa fún yín tíkẹ́ẹ̀tì, kẹ́ máa ṣe holiday kiri, kẹ́ máa enjoy kiri. Bolóṣì, ìjà òṣì ló ń já, oníkan lọ subscribe sí YouTube page ń gbọ́n fẹ́ gbé àṣírí kọjá, kò ní yẹ tó bá gbé àṣírí òun jáde. Bẹ́ẹ̀ni, kò ní yẹ lẹ́ẹ̀kan sí tó bá gbé àṣírí jáde. Ó lé bí ti pa wèrè, kò rí mọ́gẹ́jì sàn, ó wá ní kọ́ lọ máa join YouTube, ta ló ráyè? Ìyẹn làwọn fẹ́ máa ṣe. Ibi báyìí láti máa kó bọ̀ ẹ̀, that is it. Now here we go stay and we go give you woto kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. If you decide not to respect yourself, we are going to disrespect you. Bó ṣe rí nìyẹn. We are not going to let you. Ó fẹ́ báyé Dorcas jẹ́, Ọlọ́run gbà fún ẹ. Ó tún ti mú ayé ìbílẹ̀ sí báyìí, ó tún ti fẹ́ bàjẹ́. Ṣé ìyẹn la máa wò ni? Ó ní mò ń sọ fún yín gbà yẹn pé gbogbo ẹ̀yin tẹ́ sọ pé àgbàlagbà ni, ṣe bá gbàlagbà ni, ṣé àlàgbà ń lé ni. Ṣèbí tó bá yẹ pé mò ń sọ kíní kan fún yín gbà yẹn tẹ́ understand pé tá bá fi ìyá ẹ̀ lẹ̀ tó báyé ọ̀tá Dorcas jẹ́, tá la mọ̀ pé ó máa mú, àti ẹ̀ mọ̀ pé ìbílẹ̀ ló tún máa mú tó máa fẹ́ bá tiẹ̀ jẹ́. Àti ẹ̀ mọ̀ pé ìbílẹ̀ ló máa mú. Gbà tó rí nírú ẹnu yẹn ò lè mọ yẹ ní nà. Àwọn ọmọ tiẹ̀ mélòó ló ṣoríire ṣègbó kó náà ń dókiri. Tó bá ti rí successful men, iná ṣe ó máa taari ọmọ ẹ̀ síbẹ̀, ó máa pimp ọmọ ẹ̀ pé kó lọ máa dó wọn. Àwọn aṣẹ́wó tó kójọ tó pè lọ́mọ, ìyá àgbàyà, àwọn àtòbò jẹun àti ìyá àtọmọ àtòbò jẹun, kò sọ́kọ kò sí nǹkan kan, wọ́n kàn bímọ bí ẹlẹ́dẹ̀ kiri sínú òbí kan náà. Ẹ̀yin olóòórùn gbogbo, set of useless mothers, useless children. Wọn tí ò gbádùn, ìwọlé ní irú ìbílẹ̀ kò sọ pé kó wálẹ̀. Òun ni tẹ bá tún gbà láyè kó tún báyé ìbílẹ̀ jẹ́. She's still coming for another person. Ẹ rí pé gbà tí kú ìmọ̀dà,
ẹ rí pé bó ṣe ṣe ṣó yẹn ẹsẹ̀kẹsẹ̀ ló gbé pamọ́ ìgbà tá a dàbò pé kò ní jẹ́ ayé ta ló fẹ́ bàjẹ́ nǹkan tó mọ̀ ṣe jù tó gùdù sí nìyẹn kó máa ba ayé èèyàn jẹ́ kó máa múyàn wálẹ̀ ṣá máa wò ó ràn ni tó bá dẹ̀ fẹ́ lọ kú lọ gbóògùn jẹ náà ta ló ba tiẹ̀ jẹ́ tó bá fẹ́ lọ kú lọ gbóògùn jẹ kó lọ lo kíní kó kú dànù tílé ayé bá ti sọ ìgbà tó kúkú rí nǹkan kan mú out of the life náà fugitive ni ẹlẹ́wọ̀n ló máa kú sí àtẹlẹ́wọ̀n but must you destroy people's hard earned money, how them work, how them hustle? Look at how many years ìbílẹ̀ has been coming. Wo bí tó ti ń bọ̀, wo bí tó dé lọ́jọ́ tèmi. Ìyá tí ò ṣe nǹkan kan, ó kàn máa jókòó sórí social media sọ pé òun fẹ́ ba ayé èèyàn kan jẹ́ mọ́mọ́. Ẹ lè rí lè ìbàjẹ́, ẹ jáwọ́ ń bẹ̀. Ẹ lè rí tẹ́lẹ̀ ìbàjẹ́, ẹ jẹ́ kí ó yé yín dáadáa, ẹ jáwọ́ ń bẹ̀. Ẹ gbọ́ ohun tó ń fi ilẹ̀ fún yín ni. Ẹ gbọ́ ohun tí ìbílẹ̀ ń fi ilẹ̀ fún yín ni. Àwọn ilé òní bá yín ṣe kọ́ọ̀tì mo ń sọ fún yín ẹ máa rí ohun tó ń fi ilẹ̀ fún yín ni ẹ jẹ́ má bà tàwọn ọmọ yín jẹ́ ìwọ náà kúkú ti bàjẹ́ tán sóò kúkú sí nǹkan kan tó kù náà àwọn náà wà amount to anything náà ẹ lè máa ṣọ́yàn kiri pé ẹ fẹ́ bà tiwọn jẹ́ ká yé àwọn ọmọ yín dànù ní àgbà játijàti kó máa múyàn wálẹ̀ nìkan ló mọ̀ so what's the big deal tí Dorcas bá polówó fún ìbílẹ̀ bẹ́ẹ̀ ni kí ni big deal sójà go sójà come barrack remain the same. Whatever it is you are doing, anybody can do it better. You are not even the best on social media anymore, especially on Facebook. You are not monetized, you are not getting views. People they are single-handedly, they are giving you, they are crushing your views now. Ṣebí àwọn Indian view ló lọ rà sí. Wọ́n yàn tí ẹ gbọ́ wèrè mọ́, àsìkò ẹ ti kọjá lókun jáporó lẹ̀lẹ́ ni. Ọmọ ológun tó ń sọ lọ, clear way, clear road for Dorcas Adéyínká ni. Any other person is a counterfeit. Clear road for ọmọ ológun tó ń sọ lọ́wọ́lọ́wọ́ nǹkan tó ń dùn ẹ̀ nìyẹn tó ti rí pé ìràwọ̀ tiẹ̀ ti wọ mi o dẹ̀ ti rí pé ìràwọ̀ Dorcas ń shine sí the more you drag Dorcas mọ́mọ́ the more you let people know who she is ṣò tí ní sìn tó bá jẹ́ tẹ́lẹ̀ o máa ń sọ kíní kan lórí Facebook ó ní bú mi kí n lògo ẹ̀ wípé wọ́n fẹ́ fi ẹ́ lajú ta ló ń bú ẹ̀ ń sìn báyìí o rí pé Dorcas náà bú o rí pé Dorcas náà bú àti Eta àti Lover àti mo gbọ́ mo ya àti everybody bẹ́ẹ̀ ni o mọ̀ pé Dorcas náà ń bú ta ló bú ẹ mọ́ ta ló sọ̀rọ̀ ẹ mọ́ o rí pé ó ti lọ ó ti tán fún ẹ you don't know o mọ̀ pé kíní a máa wo kíní ìrara tẹ́lẹ̀ tó jẹ́ pé àtẹ̀yàn kankan bá ti fẹ́ lọ ajúbà ìwọ náà máa kọ́kọ́ wá mú bú nísìkò tí ẹ̀sẹ̀ anybody tó rán ẹ mọ́ wọn ràn ya ẹ̀ Dorcas ló ń reign lọ́wọ́lọ́wọ́ if you want to reign on Facebook go and drag Dorcas wà ní views tó bá sọ̀rọ̀ mọ̀mọ́ kò sí anybody tó máa gbọ́ anything drag Dorcas wà ní view mọ̀mọ́ ti ṣe kíni ẹ̀rà mọ̀mọ́ ti ṣe kíni ó ti parẹ́ mọ̀mọ́ ò tí kú korúkọ ẹ̀ tó parẹ́ ó ti lọ ó ti parẹ́ máyé àlọ́ lámilámi ẹnìkan ò rábọ̀ ẹ̀ ó yá wọgbó lọ the game has changed ọmọ ológo ni kò wọn òkè àwa òkè múyàn wà lẹ́ǹbi àwa máa ń uplift èèyàn sókè ni bẹ́ẹ̀ ni àwa òkè múyàn tó wà lókè àwa òkè ń sọ pé kó jábọ́ àwa máa ń fáwọn èèyàn tó wà lẹ́ẹ̀lẹ́gàn a tún máa ń fáwọn dìde ni so mọ̀mọ́ get that into your dumb skull ṣóyé àbíkóyè ohun ọmọ ẹ mo tún lò fún ẹ ṣóyé àbíkóyè you go feel am as if you want to die but you no go die manage.